kábíyèsí Olúwo ti ìlú Ìwó ẹ mọ̀mọ́ ṣe ni o àìmọ́ ṣe kò ní kàn mọ́ sọ̀rọ̀ yìí o wọ́n ní kí n kí pé kẹ́ ẹ gbó bí Olúgbògbò ti gbó kẹ́ ẹ gbó bí Olúgbògbò ti gbó kẹ́ ẹ gbó bí àgbà kan àgbà tó fọmọ owó ṣòǹdè ọ̀run ọmọ owó jẹjẹjẹ bí òkìní ẹ ti ṣe tọdún yìí láṣẹ Èdùmàrè ẹ̀yin náà lẹ́ṣẹ̀ tẹ̀mí o ẹ pẹ́ lórí àyè àwọn bàbá ńlá bàbá yìí o. Mo kí gbogbo àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tó wà níjókòó bẹ̀rẹ̀ látòrí kábíyèsí Olúgbọ́n aṣojú Emir of South South mo kí yẹ kú jókòó kábíyèsí aṣojú Emir ti ìlú Ìlọrin mo kí yín o ẹ kú ìdìde náà mo kí kábíyèsí aláwo títí ìlú Àwáyè ẹ kú ìdìde o yóò mọ̀jú ìṣe ni gbogbo àwọn orí adé ọ̀run lẹ̀kẹ̀ míì náà tí wọ́n wà níbí gbogbo yín pátá mo kí o ẹ kú àbáṣe títí àjọyọ̀ tèmi ẹ ṣeun gan ni mo kí aṣojú ààrẹ náà olórí orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu aṣojú wọn lẹ́ni ni ẹnjìníà Ọlásùnkànmí Ṣègbè mo kí mọ̀mọ́ ṣe ni o mo kí àwọn deputy senate speaker tó wà ní jòkó deputy senate president tó wà ní jòkó ṣe gidi gan thank you very much for coming around. Mo kí gbogbo àwọn ọ̀tọ̀kùn ìlú Ìwó náà tí ẹ wà ní jòkó lọ́jọ́ ìní mo kí pé nǹkan rẹ̀ láàmú rí bára wa ṣe o ìlú Ìwó kò ní bàjẹ́ o láṣẹ Èdùmàrè. Mo wá kí gbogbo ọmọ ìlú Ìwó náà tẹ wà mí lénìí mo kí yín o ẹ kú àdúró tí kábíyèsí Olúwo náà ṣe gidi gan ni. Mo wá kí gbogbo àwa táwa fi ìjókòó yẹ kábíyèsí Olúwo sí náà láti gbogbo ibi tá a ti wá gbogbo yín mo kí pátá mi ò lólódì kan. Mo wá kí yín pé tẹ́ẹ̀bà gbogbo ṣíṣe tẹ́ẹ̀mọ̀ ṣe lénìí náà tẹ́ẹ̀mọ̀ padà síbi tẹ́ẹ̀ lọ wọ́n ní àdélébáre o àrìnàkórè o àkòyá ibi o gbogbo yín pátá mo kí mo kí gbogbo ẹ̀yin ìmáàmù tó wà níjókòó náà gbogbo yín pátá mo kí o gbogbo ẹ̀yin grand mufti pátá tẹ wà níjókòó mo kí yín o ẹ mọ̀mọ́ ṣe ni ẹ kú àdúrótì kábíyèsí Olúwo mo kí Dr. Hawa Ibrahim ẹ ṣeun gan Ọ̀yọ́ nílé ẹ ṣeun gan mo dúpẹ́ gan gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú tẹ wà níjókòó náà pátá mo kí pátá mi ò lólódì kan ẹ kú àṣeyẹ èdè inú mi dùn gan lẹ́nu láti wá síbi àjọyọ̀ tá à ń ṣe lẹ́nu àjọyọ̀ ọlọ́dún mẹ́wàá fún kábíyèsí Olúwo ti ìlú Ìwó àdúrà mi ni fún yín ni pé wọ́n ní ọwọ́ apá òkè ká orí àtẹ́lẹsẹ̀ òkè ká ọ̀nà ọwọ́ ọ̀tá ò ní ká yín o gbogbo tẹ́bà mọ́ ṣe sí ìlú Ìwó yóò mọ̀ ju yín ṣe ni ẹ wá ti ń ṣe báyìí ní àṣẹ Èdùmàrè ní ṣiṣẹ́ o ní tẹ̀sọ́ àgbà mọ́lẹ̀ o gbogbo nǹkan mèremère tó ti wọ ìlú Ìwó mo wá ṣe ládùúrà pé ní ọlá Ọlọ́run ní ọlá àwọn tó tẹ ìlú Ìwó dó ní àṣẹ Èdùmàrè ìlú Ìwó yóò mọ gbòòrò sí ní o ìlú Ìwó yóò mọ dáa sí ní láṣẹ Èdùmàrè
ẹ wá ti mọ̀ ṣe kò ní bàjẹ́ fún yín o àṣeyí ṣàmọ́dún náà mo kí gidi gan ni. Mo tún wá ń kí àsìkò yìí náà mo tún wá fi ń rọ gbogbo àwa ọmọ ìlú Ìwó náà tí ẹ ti ń bá kábíyèsí Ìwó ṣe mo wá ń pa lárọ̀wà fún yín pé ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí Olúwo kí ìlú Ìwó kó bá lè ní ìlọsíwájú tó péye. Mo bẹ̀ yín ni wọ́n ní àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà bẹ́ẹ̀ ni ọwọ́ kan kò pẹ́ dórí. Ẹ jẹ́ a jọ gbé kábíyèsí Olúwo lárugẹ. Mo dẹ̀ mọ̀ pé tí a bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí Olúwo ìlú Ìwó yóò mọ gbòòrò yóò mọ níláárí sí ni. Mo dúpẹ́ o, inú mi dùn gan láti wá síbí ilé nì láti ìlú Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ni mo fi kí yín o. Ẹ ṣeun gidi gan, ẹ kú ìfẹ́ o, ẹ ṣeun. Kábíyèsí. Èyìnbó ti ṣe sílé bàbá Sànúsí ọdí ṣe bí Ọ̀yọ́ làárí o títìrí méje mọ̀nkán mọ olúkú ewu ọmọ látìrí lákọ́ ìkàtìrí wẹ̀wù ẹ̀jẹ̀ tó tìrí kó so. And to the next person, His Excellency, the Deputy President of Nigerian Senate.